dédé wòyí o àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì Àjùlọ TV. Olúwatúnṣe Àkínúsì lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti ṣèlérí àti ìyàwó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìṣẹ́ òun òṣì. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC fèsì sí ọ̀rọ̀ lẹ́yìn tí Peter Obi tó ń sọ káàkiri orí òpó ayélujára. Eric Chelle di akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ Super Eagles. Àwọn ẹbí ọmọkùnrin kan ní ìpínlẹ̀ Imo béèrè fún ìdájọ́ òdodo látàrí bí àwọn kan bí wọ́n ti dáná sun ọmọ wọn nítorí pé ó jí ṣòkòtò. Lágbo ti àwọn amúlùúdùn, Chioma Akpota ló ti ṣẹ́ ọ̀rọ̀ tó ń jà ròhìnròhìn lórí bí àwọn ènìyàn bí wọ́n ti ń kí kú oríire ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ bí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Tinubu ló ti ṣàlàyé pé gbogbo ìgbésẹ̀ tí àwọn olórí káàkiri orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n gbé ó ní láti lè yọ gbogbo àwọn ọmọ lẹ́yìn tí ó tẹ̀lé wọn lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó kù kúrò nínú ìṣẹ́ òun òṣì. Ààrẹ Tinubu òun ló ń sọ ọ̀rọ̀ yìí lórílẹ̀-èdè Ghana lánàá lásìkò tí ó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì lẹ́yìn tí wọ́n gbà. Ó fi mọ́ wípé gbogbo èròǹgbà àti ìlànà àwọn olórí káàkiri orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ó ní láti lè jẹ́ kí ìṣètò ìjọba àwarawa lè tó yanrantí kó wà ní àárín mùtúmùwà. Ní ọgbà bẹ́ẹ̀ láwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ lẹ́yìn tí ó wà ní apá àríwá ilẹ̀ yìí CNG ni àwọn ti gbójú àgàn sí ìgbésẹ̀ tó ń ti àwọn àtúntò lẹ́yìn tí ààrẹ Tinubu tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà níbi wọ́n ti ṣe ní àlàyé pé mímú àtúnṣe bá owó orí ni ó lè túbọ̀ dá wàhálà sílẹ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ó lẹ́ni tó jẹ́ atọ́kùn ẹgbẹ́ ọ̀hún Comrade Jamilu Aliyu Charanchi òun ló fi léde lásìkò tí ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n lórí bí wọ́n ti bẹ ààrẹ Tinubu láti wo àtúntò owó orílẹ̀ tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ látàrí bí ó ti lè mú ìnira tó pọ̀ jọjọ bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dípò ìdẹ̀rùn lẹ́yìn tí ààrẹ Tinubu ń rò pé òun mú bá orílẹ̀-èdè wa. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí Felix Muka ni ó ti fẹ̀sùn kan ẹni tó jẹ́ ọmọ yìí sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour fún bí ó ti parọ́ bàtàbàtà mọ́ lórí bí Peter Obi bí ó ti ń sọ kiri orí òpó ayélujára pé ẹgbẹ́ òṣèlú APC òun náà lépa ẹ̀mí òun. Mọ́kà ṣe lálàyé pé gbogbo ọ̀rọ̀ lẹ́yìn tí Peter Obi tó sọ òun ló jẹ́ òfúùtù fẹ́ẹ̀tẹ̀ látàrí bó ti jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú APC ó ní wọn ò ní nǹkan kan lẹ́yìn tí ó jẹ mọ́ dídúnkokò mọ́ ẹ̀mí Peter Obi. Ṣebí bàbá gbàgbé pé Peter Obi òun ló jẹ́ àwọn oníròyìn níhò níbi tí ó ti ṣe ní àlàyé pé ẹgbẹ́ òṣèlú APC ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí dúnkokò ẹ̀mí òun àti ẹbí òun látàrí àwọn àfojúsùn àti ìtọ́kasí lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu ò kójú òṣùwọ̀n tó ní ìhà abẹ̀ tí òun sì sọ̀rọ̀ lé lórí lójúnà àti lè jẹ́ kí ààrẹ kó mọ àwọn ibi tí ó ṣiṣẹ́ lé. Mokat ni ó ti wá fi ọ̀rọ̀ léde báyìí pé irọ́ tó jìnnà sí òótọ́ òun nìkan tí Peter Obi sọ látàrí bí ó ti sí ìkankan nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tí wọ́n dúnkokò mọ́ Peter Obi àbí kankan nínú àwọn ẹbí rẹ̀. Níbẹ̀ náà ni ó ti wá rọ Peter Obi láti jáwọ́ kúrò nínú àpótí òyò kí ó yé pa irọ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ yìí NFF
ni wọ́n ti yan Eric Chell gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ Super Eagles. Ìyànsípò ló wáyé lẹ́yìn ìpàdé tí àwọn ìgbìmọ̀ àjọ NFF lẹ́yìn tí wọ́n ṣe lọ́jọ́ kejì oṣù kínní ọdún tá a wà yìí nílùú Àbújá, lẹ́yìn tí ó mú wọn fi ìdí ẹ̀ múlẹ̀ láti yan Eric Chell sí ipò akọ́nimọ̀ọ́gbá lọ́jọ́ keje oṣù kínní ọdún tá a wà yìí. Ẹni ọdún 57 náà ó ní ó ti kọ́kọ́ fi ìgbà kan rí jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ kan ní orílẹ̀-èdè Mali tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní kọ́mọkóbó. Lójúnà àti lè gbáradì àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà fún àṣekágbá ìdíje àmì ẹ̀yẹ àgbáyé FIFA ti tọdún 2026. Òṣèré tíátàbìnrin nílẹ̀ yìí Chioma Akpota ni ó ti ṣe ọ̀rọ̀ lé tí ó ń jà rìnrìn lórí òpó ayélujára níbi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti àwọn olólùfẹ́ rẹ̀ bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kí kú oríire ayọ̀ ọmọ tuntun. Chioma Akpota ni ó fi ọ̀rọ̀ léde pé kò sí ìkankan léè tí ó jẹ mọ́ pé òun ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tó sì ń rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti mọ ìwádìí òdodo dájú kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìròyìn káàkiri. Ìròyìn wa kò ní jù bá ń lọ láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì òun loníròyìn nílò ní o títí ìgbà tá a tún mọ́ pàdé. Ire kàǹkà.